ó ti ṣẹlẹ̀ o ìyẹn ọmọ nàìjíríà káàkiri gbogbo àgbáyé bíi kíbi tí ètè ń wò mí ń wò níbi ọ̀rọ̀ Portable dé dúró la tún yí ká tún mú wá sí etí gbọ̀yìn fọ́nrán náà ní wò Portable ti wà ní yàrá àgbẹ̀jọ́bẹ níbi hàn ti yà á dájọ́ Portable ìwọ ìmọ̀jẹ̀mí gbà ẹ́ lákòókò ìyá gbọ́rọ̀ lẹ́nu ọlọ́run yìí ẹni ọlọ́fà bẹ́ẹ̀ láti gbọ́ mọ́ta ìwáyàwó fọ́nrán kí n gbọ́ gbogbo bí ṣe lọ nínú fọ́nrán bẹ́ẹ̀. ìwọ fáǹfààní yìí títí subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bẹ́ẹ̀ ìmọ̀ tẹ kíní aago hàn kéyìn náà kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò lóòrèkóòrè kí n like ẹ̀ kí n subscribe sórí rẹ̀ kí n comment sábẹ́rẹ̀ lágbọ́dọ̀ ọlọ́run Elédùmarè bí n ṣe ṣe yìí ọwọ́ àwọn ṣe yìí èmi àṣàṣetì lọ́dún oríire bíi yé ènìyàn ṣe o ìwọ ètò wáyà gbọ́ bọ́ọ̀rọ̀ ń ṣe lọ nípa ọ̀rọ̀ Portable bó ṣe lọ ní kóòtù lẹ́ni gbogbo ẹ̀ náà ní a gbọ́ nínú fọ́nrán ire o. Ẹ jọ̀ọ́ fún ìdánimọ̀ we can still speak, then I'll translate, no problem. For identity, please, can you tell us your name? My name is Kelly Buluku. So, for Portable's lover and everyone that has been following this case, please, can you just tell us the outcome of today's case? Okay, today, Yeah. Ẹ jọ̀ọ́ fún ìdánimọ̀ we can still speak, then I'll translate, no problem. For identity, please, can you tell us your name? My name is Kelly Buluku. So, for Portable's lover and everyone that has been following this case, please, can you just tell us the outcome of today's case? Okay, today, the matter, the two charges or matters were slated for trial, definite trial, but unfortunately, the prosecution had not given us the full proof of evidence, meaning we had not been given everything that the prosecution was relying on in proof of his case. So we're constrained to seek an adjournment, which the court granted. That's what it is. So that has been adjourned now to 24th day of next month. 24th day of next month. All right, thank you very much, sir. Fún gbogbo yín tí ẹ ò gbọ́ àti fún àwọn audience wa nǹkan tí agbẹjọ́rò Portable sọ tán ni wípé bí ẹjọ́ yẹn ṣe ń lọ nínú ilé ẹjọ́ wọ́n mú àwọn nǹkan míì síta àwọn nǹkan míì jẹyọ síta tí àwọn ò sì ráyè àti rí so wọ́n ti wá sún ẹjọ́ náà títí di oṣù tó ń bọ̀. Fún gbogbo yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ọ̀nì BBC News Yorùbá. Ilé ẹjọ́ Ifọ̀ la wà níbi tí olórin Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ti fojú ba ilé ẹjọ́ fẹ́lẹ́ẹ̀kejì látàrí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ní báyìí ilé ẹjọ́ ti parí ìgbẹ́jọ́ a sì ń retí Portable láti jáde. Kí a tó bọ́ sí ibi a ti bá agbẹjọ́rò Portable sọ̀rọ̀ tí ó sì ní pé wọ́n ti sún ẹjọ́ rẹ̀ títí di oṣù tó ń bọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ bí gbogbo rẹ̀ ṣe lọ nílé ẹjọ́. I don't understand. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo bí gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ àwọn olólùfẹ́ Portable ni ẹ̀ ń wò níwájú yín tí wọ́n ti péjọ láti rí olórin náà tí wọ́n sì ń retí kí ó jáde. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ló ti wà ń kalẹ̀ láti jẹ́ kí ààbò tó péye wà.
Mọ́tò tí a gbé Portable kúrò ní ilé ẹjọ́ ló ti wà níwájú yìí. Portable ni ẹ̀ ń rí níwájú yìí tí ó sì ń bọ̀. Àwọn èèyàn ló wà níwájú rẹ̀ yìí. It shall not be well with my enemies. It shall not be well with your enemies.